Ha ha ha! Ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ á wà nínú ilé gbogbo wa. Ṣé ẹ ti wo fíìmù Ìmọ́lẹ̀? Ìmọ́lẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ jáde báyìí látọwọ́ àwọn ìyá wa Mide Martins. Tí a rí àwọn bàbá wa Afeez Ọwọ́ náà níbẹ̀ àti Apakúfọ̀. Ha! Ìmọ́lẹ̀, fíìmù tí ẹ pé a lè ròyìn tán ni o. Ẹ̀yin náà dẹ̀ mọ gbogbo nǹkan tí Mide Martins tí ó bá ṣe, ẹ mọ̀ yí pé kò sí àṣàdànù níbẹ̀. Ẹ sì ń gbọ́ ìròyìn tó sì ń ṣẹlẹ̀, ìròyìn ìyà tó sì wà ń ta, àti ìjẹ tán. Ẹ tún lọ bá wa wo Ìmọ́lẹ̀ kẹ́ lọ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀, àwọn nǹkan tẹ́lẹ̀ jẹ tán náà ló wà nínú Ìmọ́lẹ̀. Ẹ lọ bá wa wò ó, ẹ rí àwọn òṣèré ńláńlá tó wà níbẹ̀, ẹ rí àwọn ọgbọ́n àwọn oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nínú Ìmọ́lẹ̀ tí ò ṣe é sọ tán. Ibẹ̀ láti mọ̀ yí pé ẹni tó rí ò bá pé gan-an, a gbọ́dọ̀ máa kó ọ̀rọ̀ wọn dànù. Ibẹ̀ ni a rí pé kò sẹ́ni kankan tí kò wúlò tiẹ̀. Ibẹ̀ láti máa mọ̀ pé ẹni tó rí ò bá pé, tí ò dá pé, a gbọ́dọ̀ máa yọ wọ́n sọ́tọ̀. Ó ní àwọn ìwúlò tí wọ́n máa ń ṣe. Wọn ò dẹ̀ gbọ́dọ̀ fẹ́ wá bá wa sọ̀rọ̀ kan ká máa rò ó bóyá orí wọn ò pé. Ibẹ̀ láti kọ́gbọ́n yẹn. Wípé ẹni tó rí ò bá pé náà, ó máa ń ná àwọn nǹkan tó máa ń ṣe fún yàn. Ẹ lọ wo àwọn àrà tí ẹni tó rí ò pé tó dá nínú fíìmù yìí. Tá dẹ̀ mọ̀ wípé ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ nínú ilé ayé, ká má kà á kún pé fíìmù nìkan ni. Ẹ lọ wò ó, ẹ lọ wo àwọn àrà táwọn Mide tí wọ́n dá níbẹ̀. Mi ò lè mọ bí mo ṣe fẹ́ sọ, mi ò mọ bí mo ṣe fẹ́ ròyìn. Ó jẹ́ nǹkan tó kọ́yàn ní ọgbọ́n, ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn máa rí àwọn nǹkan kan tó jẹ́ pé tó máa ti ṣẹlẹ̀ rí ńbẹ̀. Kò ń ṣe àwọn nǹkan tẹ́kọ̀ọ́ máa wò pé kò ní mínì, kò ń ṣe fíìmù tí ò ní mínì. Fíìmù tó ní mínì tó jẹ́ pé wọ́n fi ara ṣiṣẹ́ nínú ẹ̀, òun ni. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wo Ìmọ́lẹ̀, lágbára Ọlọ́run Ìmọ́lẹ̀ á wà nínú ilé gbogbo wa. Kò dẹ̀ síbi tí ìmọ́lẹ̀ ò gbọdọ̀ sí. Ẹ jẹ́ kí gbogbo wa ká lọ get. Àwa tí mọ̀ bóyá ó máa ní 2 o. Mi mọ̀ bóyá ibẹ̀ ló fẹ́ parí ẹ̀ sí. Ṣùgbọ́n ibi tí wọ́n sì parí ẹ̀ sí yẹn, even kó má ní 2, ọgbọ́n wà ńbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wò ó.